bàbá tí ó bí mi lọ́mọ àwọn ni wọ́n jẹ́ mufasiru àgbà ìlú yìí tàná Sheikh Alhaj Imam Bishiriyu Ọlọ́run níṣòwò àwọn gangan pẹ̀lú màmá mi Alhaja Saratu Alake àwọn gan náà ni wọ́n tọ́ mi dàgbà àwọn ni wọ́n fi ẹsẹ̀ mi lé ojú ọ̀nà wíwá ìmọ̀ yìí ìgbà tí wọ́n dé ìlú Èkó ńṣe ni wọ́n tún bẹ̀rẹ̀ sí ní máa wá ìmọ̀ sí àwa tá a jẹ́ ọmọkùnrin nínú àwọn ọmọ wọn wọ́n tún wá mú wa lọ́wọ́ lọ sí ibẹ̀ yẹn tó fi jẹ́ wípé tí wọ́n bá fẹ́ lọ kéwú tí wọ́n bá mú mi lọ́wọ́ ìgbà táwọn bá gba kéwú tán wọ́n á ní kémi náà bọ́ síwájú àáfàá wọn kémi náà tún gba kéwú mo sọ fún yín pé bàbá tó bí mi lọ́mọ oníwíìdì ni wọ́n Tijaaniyyah ṣe lára ohun tí àwọn Súfí tí wọ́n kó sí wa lágbárí Nàìjíríà ní wípé Saudi Arabia Wàhábíyà ni ṣe iná ti gbọ́ rí ohun táwọn wá ń rí fáa sí pẹ̀lú orúkọ yẹn Muhammad lórúkọ yẹn Muhammad bin Abdul Wahab bàbá ẹ̀ tó jẹ́ Abdul Wahab òun gan ni ọ̀tá àkọ́kọ́ fún torí bàbá ẹ̀ pẹ̀lẹ́ ní tó kọ lẹ́kọ̀ọ́ ṣe bí èmi sọ fún yín pé bàbá mi ló fà mí wọ inú Tijaaniyyah èmi ni mo fà wọ́n jáde bàbá ti olùkọ́ àgbà yẹn Muhammad bin Abdul Wahab bàbá Abdul Wahab ló kọ́kọ́ kọ lẹ́kọ̀ọ́ ọwọ́ ẹ̀ náà ló náà ti kọ́kọ́ kéwú ṣùgbọ́n nígbà tó náà tójú bọ́ ló wá bẹ̀rẹ̀ sí ní máa criticize bàbá yìí pé bàbá nǹkan báyìí lẹ kọ́ wa nínú alukurani àti sunna ṣùgbọ́n kì í ṣe nǹkan ilẹ̀ ń ṣe bàbá yìí ní àṣé ó mọ̀ jù wá lọ ni rísìn nìyẹn tó fi já sí pé bàbá àti ẹ̀ ló kọjọ́ ta fún ìyẹn lèmi fi ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bàbá mi ò jẹ́ ọ̀tá mi wàláì mo gba wírìdì lọ́wọ́ bàbá mi iṣẹ́ wíwò tó jẹ́ pé ó common nílẹ̀ Yorùbá tí bàbá náà ń ṣe tẹ́lẹ̀ mo gbà lọ́wọ́ wọn ṣùgbọ́n nǹkan wà tí mi ò gbà lọ́wọ́ bàbá tó jẹ́ pé fúnra bàbá ni wọ́n padà fílẹ̀ nǹkan ni wípé lọ́dọ̀ wa ń bí táwọn èèyàn bá ka Suratul Mulk tàbí Wákíà àbẹ̀bẹ̀ wọn ni wọ́n ń ka kútúbà ẹ mọ̀ wípé nínú kútúbà yẹn sàdádà bíìlà sàdádà bàbíìlà arúwà bíìlà arúwà bàbíìlà àsálùkọ yàmọ́lá kò rọ́kọ̀ yàáyì bàbá sọ fún mi wípé lọ́jọ́ kan ìgbà táwọn ṣàdúrà táwọn kàkínì táwọn wá ní káwọn gbé kútúbà káwọn ìgbà táwọn dẹ̀ débi kan sọ pé ṣé bí Ọlọ́run làwọn sọ pé àwọn ń pè gbogbo màmọ̀ hóbì yìí kí ni túmọ̀ ẹ̀ eléyìí ò ní túmọ̀ bí bàbá ṣe gbé lẹ́nìyàn Allahu Akbar ìyẹn ni mo ṣe ń sọ fún yín wípé bàbá tó bí wa lọ́mọ wọn ń ṣọ̀tá wa Ọlọ́run ò ṣe wá lọ́tà títí tí bàbá yẹn fi kú.